ما في الحياة بقاء ما في الحياة ثبوت نبني بيوتا واتما تخرب تلك البيوت يموت كل البرايا سبحان من لا يموت يموت كل البرايا سبحان من لا يموت إلهي أنت للعلماء أمن فقول الشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء فضل فقول الشيخ محي الدين فضلا إلهي أنت للعلماء عز فقول الشيخ محي الدين عزا إلهي أنت للعلماء ملك فقول الشيخ محي الدين ملكا هي الدار دار الأذى والقضاء ودار الفناه ودار الغيار فلو نلت بهذا فيها لمت ولم تقد منها الوطر أيا من يؤمل طول الخلود وطول الخلود عليه ضرر إذا ما كبرت وبان شباب فلا خير في العيش بعد الكبر أيا من يأتى ذنبا وقارف ذلة ويا من يرتجي الحسنى من الله والقربى تعاهد صلاة الله في كل ساعة على خير مبعوث وأكرم من نبا ويكفيك هما أي هم تخاف ويكفيك ذنبا جئت أعظم به ذنبا ومن لم يكن يفعل فإن دعاءه يجري قبل أن يرقى إلى ربي حجبا. عبد الله ولدتك أمك يا ابن آدم باكيا والناس حولك يضحكون سرورا وعمل ليومك أو تكون إذا بكوا في يوم موتك ضاحكا مسرورا في يوم موتك ضاحكا مسرورا. النفس تبكي على الدنيا وقد علمت أن السلامة فيها ترك ما فيها لا دار للمرء بعد الموت يسكنها إلا الذي كان قبل الموت يبنيها وإن بناها بخير طاب مسكنها وإن بناها بشر خاب بانيها. فإن بنى بخير طاب مسكنه فإن بنى بشر خاب بانيها فإن بنى بشر خاب بانيها.
gbogbo wa rọ̀díìtù nǹkan ti di spíkà mẹ́ rọ̀díìtù billahi rabban wabili islami dina wabi muhammadin nabiyya wa rasula wabil qur'ani imaman wa dalila wabil ka'bati kiblata wabil muslimina wal mu'minina ikhwana la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. ẹ̀rí bá ti yòǹbó rẹ mọ́. sallallahu alaihi wasallam. muhammadu rasulullah. sallallahu alaihi wasallam. muhammadu rasulullah. sallallahu alaihi wasallam. kalimatani khafifatani ala lisani thaqilatani fil mizani habibatani ila rahmani subhanallah wa bihamdi subhanallahil azim. ẹ jájọ wí. subhanallah Abayo. wa bihamdi subhanallahil azim. ẹ jọ̀ọ́ ìgbà tí mo wá síbí ní ọ̀sán àná àwa ìmọ̀mọ̀ ọ̀fàwé ní olúwa mo sọ fún àwa ọ̀dọ́ mo ní ẹ jọ̀ọ́ níbi tá à ń bọ̀ lónìí kí kálukú ó yá ìwà ìníwà tó o bá tiẹ̀ níwà kan táyé mọ̀mọ́ pọ̀ lè má da nǹkan rú yá ìwà ìníwà lò lónìí torí ijọ́ tó o bá lọ wọ́n má dẹ̀yìn tiẹ̀ náà rú. ẹni tó bá dùnràn jù kó jìnnà sí bí wọ́n tẹ̀mí mọ́lẹ̀ wọ́n gún mi. bẹ́ẹ̀ bá fàròyé dà á láàmú yóò kan àbùkù. ọ̀fọ̀ la wá ṣe bí sì ṣe rí oníkiri òyì ó kú níran yín wò ọmọ bó ṣe gbóná tó. kódà tó bá jẹ́ àfiṣe lọ bọ́ọ̀lẹ̀ kọ́mọ̀ bá fara káàsá lónìí. àṣì láwùjọ tẹ́ ti lè ṣe tẹ́ ẹ fẹ́ ẹ ti darapọ̀ máa wá tá ìṣẹ́gbẹ́ yín. now. tallahi law ashalifata min darihi alifa min ali awami malika amrihi متلذذا فيه بكل هنية ومبلغا كل المنى من دهره لا يعرف الآلام فيه مرة كلا ولا جرت الهموم بفكره ما كان ذاك يفيده من عظم ما يلقى بأول ليلة في قبره. الله أكبر الله أكبر لا شبيه لكبره كل الأكابر أخضعوا لقواه كل الأكابر أخضعوا لقواه. ìwọ tó ń bá mi níbí ẹ jẹ́ àjọ gbé títóbi fún Ọlọ́run Ọba. Allahu akibaru. kò gòkè tó. La shabiha likibarihi. ẹ wí kó lọ sánmà dáadáa. Kullul akabiri akhada'u liqwahu. Kullul akabiri
أخضعوا لقواه. adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah. alladhi la shabiha li kibrihi الله al-amru amruhu wal quwwatu quwwatuhu wal mashi'atu mashi'atuhu fa mashi'atu fawqa kulli mashi'a. الله أكبر لا شبيه لكبره كل الأكابر أخضعوا لقواه. Ọlọ́run wo ni adúpẹ́ tá a gbé títóbi fún. Agbe tóbi fún. ẹ ló pa Monsuru àkọ́kọ́ olórí ọ̀dọ́ Bẹ́ẹ̀ni. fún lu Ọ̀fà Fún lu Ọ̀fà. wọ́n sì ń jẹ ẹ lọ tó rà àti jẹ̀mí Àti ìjẹ̀mí. a sì ní kánjú jẹ̀mí tó rà yẹn tẹ wúlò àti ìmẹ́rin tó tún wà nù yín tó wúlò tí ò wúlò. kápẹ́ nítorí èyí lọ fún wa tó ń dààmú ká alẹ́ tí ọ́fíìsì pátá ní jẹmọ́ láyé lọ́fà. kápẹ́ nítorí èyí lẹ́tọ̀ọ́ máa yọ̀bọ̀n síra yín sí a sì láàjẹmọ́. A sì láàjẹmọ́. الله أكبر لا شبيه. ká mọ̀ rò pé ààyè sílẹ̀ fún ọ kò sí second in command ó bá tiẹ̀ Ó lọ́nu bá tiẹ̀ lọ́nu. ntọ́tọ́ lọ́n sọ fáti àkàlẹ̀ ó tìbí tó ti sọ kalẹ̀ ni kò sí mọ́dọ̀ ní Èsì mọ́tò alẹ́ ní. tí ọ́fíìsì pátá àní jẹ́ mọ́ Àní jẹ́ kápẹ́ ní mọ́. tẹ́tù máa ṣe karambà ní sínú tó rẹ̀ dénú lọ́fà Ẹ dénú. ó sì ṣiṣẹ́ gbà ni Oyinṣẹ́ gba ni. káyìn tẹ wà ń bí lè mọ̀ yín o wọ́n tó bá ti ń jàgínní yóò dùn yàrá mo sọ fún ọlọ́kọ ọlọ́fà ọ̀fìdí jálẹ̀ ní ìsìn báyìí Òfìdí jálẹ̀ nísìnyí. káwá bẹ̀rẹ̀ wá sí. لا شبيه لكبره كل الأكابر أخضعوا لقواه. ọba tí a ní ká dúpẹ́ fún Ká ní ká lẹ́sẹ̀ dúpẹ́. bí alikiburi yìí níbi tọ́lọ̀ ń tóbi dé kò láfijọ́ láfijọ́. kò láfijọ́ Kò láfijọ́. kò láti rírí ọlọ́run àdókò pọ́ndà ni wọ́n jòkó yìí Wọ́n jòkó yìí. bí wọ́n ṣe dé wọ́n dìde kíyàn kálukú ń sún Imam Mùsùlùmí fàlàfíà dé bẹ́ẹ̀ bá dé rẹ̀ wọ́n ń jẹ́ mi gbogbo sáfù àfààní lẹ́kọ̀ọ́ wájú mi small but mighty ẹ̀ ti ń kí jimá ní àyẹ̀ ti ń kí yídì Tí ń kí yídì. kí ló lè mú ọmọ dìde fún un Àbí? kì í sọjọ́ orí Ọjọ́ orí kọ́. ọlọ́run ní tòyàn síbẹ̀ èyí yẹn ọlọ́run kan mo nàró kí ni ìwà ń wá lórí àga Kí ló ń wá lórí àga tó ń rìn dímága. الله أكبر لا شبيه لكبره. ẹ̀yin gbajúmọ̀ tẹ̀ wá ń bí àwa ni má jẹ̀mú o tẹ́yìn bá tó nàró tí ò bá nàró àá ni ó nàró ni A ní ó nà ró ni. bàbá ti síbẹ̀ láì dá sí a ti wà ń bẹ̀ ọlọ́run ti yọ fáìlì wa jáde àfikọ́ ya tẹ̀lé tá a bá sọ tó rọrùn méjì ò ní ràn lẹ́ẹ̀kan náà كل الأكابر ẹ gbọ́dọ̀ dánrò ìwò mọ́ أخضعوا لقواه. ẹ fọjọ́ orí túwìtì wọn ọlọ́run forí jìn كل الأكابر أخضعوا لقواه. ẹni bá yóò bá ànábì òní ṣòfò الله أكبر لا شبيه لكبره. ọlọ́run tá à ní rírú ẹ̀ Tá à ní rírú ẹ̀. mẹ́pa ewo oníṣọ́jú adínìran bó láti rírú ọlọ́run ọba tí ò ní jọ pé àwọn ìjọ ọlọ́run àná ni ìjọ sẹ́nẹ́tọ̀ àná ń bẹ ìjọ alága àná ń bẹ Alága àná kódà ń bẹ. ìjọ lọ́balọ́ba àná ń bẹ tí wọ́n yọ tí wọ́n níye wọ́n tún ṣe mítìnì Wọ́n ń ṣèpàdé. ìjọ kánsẹ́lọ̀ àná ń bẹ Bẹ́ẹ̀ni. ẹ múrú ọlọ́run àná wá Allahu akbar. ọba tí ò jogún jẹ́ ọlọ́run rẹ Jọ́lọ́run ọba kò sì tí ní ò- gbé kalẹ̀ fẹ́ lómi ní gbé kalẹ̀ fẹ́ lómi. Nǹkan múra ti gbogbo alẹ́ wáyé. ní ìsìgbà tó bá ìdọ̀tún la jọ́ mẹ́rin jọ́ márùn ó kọ ẹlòmíì ò ní hàn mọ́ òbítúárì lẹ́tùn rí Allahu akbar. wọ́n ti ọ́fíìsì rẹ̀ panu nínú kókó lóko àbí kókó lálẹ́ kìámọ̀. gbogbo àìsàn tíjọba ń bá ń tọ́jú tí ò yọ ọ́ lẹ̀ Tí ò yọ ọ́ lẹ̀. tó bá ti di pé náwó ara rẹ nísìnyí lẹ́mọ̀ pé nírú ara rẹ̀ báyìí. Allahu akbar. Àṣírí òtú. الله أكبر wí ká máa lọ. لا شبيه لكبره.
mo wá ní ẹ mọ̀ mi náà yàn fún ẹ dákun o ṣe é dúnú ẹ dákun bàbá Bọ́lájí ń bọ̀ àkì ẹ dákun. mo wá ní ọlọ́run àlẹ́ amúrù ulẹ̀ amúrù. àṣẹ tó bá pa gbogbo ayé ò lè yí padà. Allahu Akbar. àṣẹ yẹn á máa yí padà mo lè sọ̀rọ̀ ń sìn bó ṣe lè wo gbóná tó wọ́n máa tí wọ́n fẹjọ́ mi sùn tí ń fi rìfáàsì ẹ̀. gbà tó bá dọ̀la ó ní iye àyè tí wọ́n lè rí tí kò dáa náà ń ṣe mọ́. ta ni ó bomi wọn agbára ọlọ́run. ta ni ó bomi wọn. n tí ìjà wo lè ṣe tó wù á ọlọ́run ti gbọ́n ju àlọ́ kò ní kankan. ní kankan. mo lọ́mọ tí nífẹ̀ẹ́ kókó ọ̀rẹ́ ó bàjẹ́ ọlọ́run ò lọ́mọ gbogbo tó wà wù ní ó ṣe kò sọ́mọ rẹ tẹ́sí pèlè. ẹ ti lè gbẹ̀san lára ọmọ rẹ. kò níyàwó tẹ́ dá lọ́nà tẹ́ ṣàbúrú fún. kò ní mọ̀lẹ́bí kò níyà tẹ́ lẹ́kọ̀ọ́ mọ́. kò lánàá. so ó fúri àti ṣe tó bá fẹ́. bẹ́ẹ̀ni. àwa la tó bẹ́ẹ̀ tá a bá ṣe tá a bá fẹ́ ọ̀ tẹ́ ìrìn ló tún wá tẹ́ tẹ̀lé ọ. Allahu Akbar. àṣẹrẹ làṣẹ o. àṣẹrẹ làṣẹ. agbára ọlọ́run sì lágbára. òun náà lágbára. ẹni àjòkó nítorí ẹ̀. àjòkó nítorí ẹ̀. níbi tó bá dúró. tó dúró. ẹgbẹ̀rún yóò sì máa fìdí rìn. bẹ́ẹ̀ni. ààyè tó nìkan bá dì mú pé èmi ní. àwọn tí a lè pọ́n láti bí ìdè Kánò wọ́n sì máa sá lọ. agbára kan lọ́n gbé sí la kò sóògùn débẹ̀ àkàndá ni. tó bá sóògùn ni ẹni ó ṣe fún gan tó lè jẹ kùmọ̀ kan tí èkú. kéèyàn ológun lèmi ṣe nísìn ọkàn wa mi ká tó fi kú ni ọ lè rí mi níbi pa ìtọ́lọ̀ fẹ́ kí n jẹ́ ní jẹun. ìfún ma ṣe bí àkúdà yá máa sọ̀rọ̀ bó ṣe wù mí bọ́dọ̀ ò pa mí ò lè pa mí. وإذا سئلت من الذي من وصفه gbogbo bíríìjì wo la ti dá kọjá adébí apádà. كبر ولم يولد فقل الله. ẹ bá kí Allah yóò máa dáa fún ọ ní. وإذا سئلت من الذي من وصفه كبر ولم يولد فقل الله. إذا سئلت من الذي من وصفه كبر ولم يخلق فقل الله. ọlọ́run ló lágbára. gbogbo yín tẹ̀ wá ń bí ní ìsìn tẹ̀ ń sagbára kúẹ́kúẹ́ olórí alágbára ló mú lọ yìí. Allahu Akbar. ibi tẹ́rù ó ti bà wọnù. àṣọ lòun tí ì fẹ́ pa ọ ni àṣọ ní ń pa. ó wu ọlọ́run kó dá ọ sí ni èmi lọ jẹ yó. làwùlàwù wájú ọgbádùn. bàbá sáwù kọ́lọ̀ mọ́ pààyàn lásán àkàndùn gan ti tó kú. bẹ́ẹ̀ni. pé máa rá mọ́lẹ̀. yóò wá ká ọwọ́ lórí báyìí. bẹ́ẹ̀ni. gba lọ́ọ́ mọ̀ pé òrùgùn jọ̀sán lọ. bẹ́ẹ̀ni ó gbọ́run lójú rẹ nù. ما في الوجود سواك رب يعبد كلا ولا مولى سواك فيقصد. mashi'atu ul mashiha. ntọ́lọ̀ ń bá fẹ́ náà ni ó máa ṣe é ṣe. n tó fẹ́ fún olórí ọ̀dọ́ Chief Monsuru àbí Rawul àrèpò pọ́ndà. ọlọ́run mọ̀ pé mi rè ò ní gùn. ó wá gbé ọkọ rẹ̀ gbanú òjòyè tó mọ̀ ní àkọ́kọ́ lágbájá lọ́fà kìnnì kan lọ́fà. ó fẹ́ kẹ́mi ọkọ rẹ̀ ó gùn jẹ̀mí rẹ̀ gangan lọ. gbogbo ẹ̀yin bọ̀dá rẹ̀ lẹ jókòó àti bàbá rẹ̀ àgbà àti bàbá rẹ̀ kéke sẹ́bẹ̀yìn náà sọ̀dọ̀ ẹ̀ ṣe jolórí ọ̀dọ́ tẹ̀ fi dàgbà. ẹ sì ní gbajúmọ̀ ẹ lówó lọ ọlọ́run òróró yín ni ẹ lè ná mọ́wọ́ àmọ́ kò fẹ́ yín nípò tó fún. Allahu Akbar. olóyè ọlọ́fà ló kú lẹ́fí kó lẹ́kẹ̀ bọ́run bí gbèyàn kú bọ́lọ́fà bá lóun ráyè ta ni ó mú tí o bá ti sínú kábínẹ̀tì kò sí bẹ́ẹ̀ nìyẹn ẹ̀ ń tí o sí bẹ́ẹ̀ ò lè dá sí. يا من له أنت الوجوه بأسرها
ẹjọ́ ọ̀rọ̀ mi ò ní gùn lónìí torí ọ̀rẹ́ mi púpọ̀ ni. ذلا وكل الكائنات توحد أنت الإله الواحد الفرد الذي كل القلوب له تكر وتشهد bẹ́ẹ̀ni. يا من تفرد بالبهاء وبالثناء في عزه وله البقاء سرمد يا من له وجب الكمال بذاته فلذاك تشقي ما تشاء وتصعد. jẹ́ nǹkan ló méjì ń bẹ̀. يا ما له أنت الوجوه بأسرها ìyẹn kọ́. ما في الوجود سواك رب يعبد máa bọ̀. أنت الإله الواحد الفرد الذي كل القلوب له تقر وتشهد يا من تفرد بالبهاء وبالثناء. ọlọ́run lọ́ba tó ṣe pé ọba tó ṣe pé ó nìkan là so níbi ẹ̀yìn tá a lè fàbùkù kan gbogbo wa bá ṣe dáa tó ìlàlábùkù la. Allahu Akbar. lágbájá lè náwó àwọn lè bínú jù ọlọ́run nìkan ni ẹ ti di spíkà wọ́n ti ń sọ fún yín látẹ̀kọ́. يا من تفرد بالبهاء وبالثناء. iṣẹ́ ọ̀rọ̀ lèmi ń sọ mo ti mọ̀ báwọn. تفرد بالبهاء. ọba tábùkù ò lè kàn Kábùkù kálukú nìkan. ọ̀la lọ́jọ́ àbùkù Alọ́jọ́ àbùkù. bọ́ọ̀sì tó jẹ́ ń bẹ́rí fún ọ lójú àgbo ìyàwó rẹ lè dàbí àtàsí ọ lójú Bẹ́ẹ̀ ni ọjọ́ àbùkù. àní pami ọjọ́ àbùkù rẹ nù ọ máa wúra rẹ pé àbí ń tẹ ọpa ní tẹ̀mí pa Tẹ̀mí pa. bàbá rẹ ò tó báwọn mo fẹ́ kọ́ dáràn lónìí Mo fẹ́ kọ́ dáràn lénìí. ọjọ́ àbùkù ẹlòmíì ọmọ rẹ ni ó pòṣe lè Ọmọ rẹ ni. ẹ̀sìn kúra yín dádì useless daddy ọjọ́ àbùkù rẹ nù Ọjọ́ àbùkù rẹ bọ́ọ̀ nù. sunkún ó ti pè ọ́ bẹ́ẹ̀ Ó náà ti pè ọ́ bẹ́ẹ̀. Ọlọ́run wúlò. ọmọ tọ́tọ́ náwó lé lórí yóò sì délùú èbú ọ sì débẹ̀ alẹ́ ẹ̀ ní wọlé dádì Ẹ ní wọlé. ẹ̀ sọ fún mi pẹ́ ń bọ̀ Ẹ sọ fún mi pé ń bọ̀. ta ni ò kàbùkù rí lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tí ò ní kàbùkù. الله يا من تفرد بالبهاء وبالثناء mo ti tú yín nù. في عزه bí ẹ̀sì yìí وله البقاء السرمد. oní ọmọ bẹ lọ nínú yìí Ní wọn bẹ lọ́nù yìí. ká sì máa bẹ lọ gbé ọlọ́run lónìí ọ̀rọ̀ wá tí ìwí kan tí mo fẹ́ kọ́ wí. يا من له وجب الكمال بذاته. n tí fi sọ̀rọ̀ lónìí nìyẹn ọlọ́run nìkan lọ́ba tó pé Ọba tó pé alikamalu wajaba bi dhatihi. يا من له وجب الكمال بذاته. ẹjọ́ yẹn afáǹbù akínyẹn dákun ìgbà míì yẹn máa wẹ ẹ̀dọ̀ létí ìgbà míì tómi bá gùn ọ ọkọ̀ wẹ ọnú òkun lọ ọ máa wẹ ẹbọ àsẹ́yìn. يا من له وجب الكمال بذاته. ẹ mú wá lójú àgbo bá a ṣe tó yìí Bá a ṣe ẹni tó tó bá yìí. pé ó pé. lórí èmi tí ń bá yín sọ̀rọ̀ Ẹ mú wá. ẹ mú wá fún wa. Ẹ mú wá fún wa. Monsuru ṣe gbá ó ṣàwo Ó ṣàwo. ọmọ líle kọ́ bá àbáyé jẹ́ ọ̀fà yìí ó ti wí baro Ó ti wí bárò. kọ́ bá àdáyérú ó lọ fẹ̀yìn kan ẹrù nísẹ̀mẹ̀ Ní sẹ́mẹ̀. tí n bá dé sẹ̀mẹ̀ bọ̀dà tí wọ́n fẹ́ lọ sí wáàsí ní Kútọ́nù àbúwọ̀ náà àjàṣẹ́ Monsuru yìí Monsuru yìí. àti Hakeem ẹ̀gbọ́n ìmáàmù mísírà wa àdàbíyà Bẹ́ẹ̀ ni. àti àwọn àgún Àgún. gbogbo wọn bẹ́ẹ̀ fún wa ìmáàmù ní bọ̀ ẹ̀hánú máa clear ọ̀nà tá a bá ti yẹ ọkàn èèyàn wò kó muhibban tọ́ba ilé fẹ́ràn àwọn ẹni ọlọ́run ọ̀rọ̀ rẹ ti fúyẹ́ níwájú ọlọ́run. Allahu Akbar. ẹsìn lọ́lọ́run ò gbá lẹ́rú àáfàá mi ku ẹran ló pọ̀ nsáfù wájú Bẹ́ẹ̀ ni. mẹ́ẹ̀ Bẹ́ẹ̀. àwọn ni àlejò náà màláìka ló di mẹ́ẹ̀ Màláíkà. èyí náà tó kájọ máa kírun. Màláíkà ló dẹran. Àwọn lọ dáyàn dúró. ó yíwọ́ ni. وجب الكمال. bàbá láti ọlá lọ mí lọ kò tí lè rìn mọ́ Ọkọ̀ ò lè rìn mọ́. tó wá ìdé yẹ̀rú gbà gbogbo nísìnyí búlọ́ọ̀kù ọ̀dẹ̀ yìí
ṣé mínísítà ni àbí ṣé ambassadọ̀ ni èyí ṣe ń kú lọ́fà ni wọ́n lọ́mọdé ẹ̀yẹn lówó ẹ kú wò ẹ kú wò níbi tí ẹ báyé jáde èrò lè pọ̀ báyìí torí ẹ̀ sáyé eré ẹ sáyé eré wọ́n bá bí i dá ẹ kú wò. يا من له وجب الكمال بذاته. bàbá lòde ẹ̀mẹ̀ fẹnu jáwáyà owó ni mọ́mú wa lọ sówó ni wọ́n fún mi bí lónìí. àbí àwọn òótọ́ owó ká mọ́ àfọkànsí mọ́ torí àwọn bá àlè tara yín là ọ̀dájú ni. ọ̀dájú nìyí ọ̀dájú. ọlọ́run bẹ fún wa bẹ́ẹ̀ni ó ti sì tó wa. ó ti tó wa. Now, يا من له وجب الكمال بذاته. ọlọ́run nìkan lọ́ba tó pé الله Allah tó bá sì gbà bẹ́ẹ̀ ní Allahu Akibaru. الله أكبر. Alájà Hasan ó lè fẹ́ jà ládùúgbò mi jọ kan bẹ́ẹ̀ni èmi sì wà ní Katsina àwọn Katsina ní ẹ bá pè mí à ń ká fihàn kan o wọ́n gbéra wọn lọ́kadà mẹ́ta wọ́n ti débì kan mo bá pè wá lóru ní 1:30 lóru bẹ́ẹ̀ni láàrin òru mo bá pè lágbẹ́dá Imam ẹ̀sùn ni mo ní ló lè ti dé àdúgbò oníbo níbo bó ṣe kí ọ̀kadà mọ́ lẹ́nu òun nìkan náà rí fìrì àdúgbò sì máa yáwó Allahu Akbar. ẹ dákun tí wọn ò bá rí bó ní ti rí ìyàwó àtọmọ mi èyí tó ṣe fúnra tèmi ṣe mo lè sán tán njọ́jà fẹ́ kó alẹ́ rú gbogbo yín lè wá gbádá tẹ sá lọ àti ọ̀dọ̀ dojú kọ̀ bọ̀nù ẹ wá di ẹ lọ́mọlúwàbí ni ẹ̀yin ṣe kú òǹjọ́ náà ẹ ti ọmọ ọlọ́mọ sójú náà kálukú gbọ́kọ̀ ńlá ẹ̀ sá lọ bó lọ wí jèrè. يا من له وجب الكمال بذاته. فلذاك تشقي من تشاء وتسعد. ẹni bá yóò bá ànábì oníṣòfò. يا من له وجب الكمال بذاته. ẹ wò mí lónìí Naam gbogbo ẹni tí o bá tó nǹkan dá kó má da n tá a bá dáa jùlọ lónìí. bẹ́ẹ̀ni Imam Ọ̀fà mo ti jẹ mọ́mù ṣùgbọ́n Muhyiddin of the world Imam Ọ̀fà and others. bọ́ọ̀sì máa bá a nù. يا من له وجب الكمال بذاته. فلذاك تشقي من تشاء وتسعد. ọlọ́run tá a dúpẹ́ fún tá a yìí dúpẹ́ fún ẹ lọ́lọ́run wo ni الله bó ṣe gbajúmọ̀ tó yìí tí bá ń pààsì ọkọ̀ lógidì rí bẹ́ẹ̀ gidi rí mẹ́rin tó yọ abẹ́lẹ̀ Tó yọ tó abẹ́lẹ̀. ní wọ́n hò tí pààsì ọkọ̀ a lè pé báyìí a máa sá fún ni a mọ̀ sá fún ni. ọlọ́run fi ṣẹ̀sìn ó pa ni Allahu Akbar. kálukú náà sì ní ó kú tiẹ̀. ó yẹ ẹ mọ̀ pé ó yẹ ó mọ̀ yẹ ó yẹ o ìwọ ni ọrọ̀ nù ti ẹ wo èèyàn tá tẹ invitation kàdí o bẹ́ẹ̀ni kálukú wa ń péjú wàláì bẹ́ẹ̀ lómi báyìí lè kúnlẹ̀ ìdánwò ọ̀nà ara ó sì kọ́ bẹ́ẹ̀ni wọ́kú wò. wọ́kú wò wọ́kú يا من له وجب الكمال بذاته. فلذاك تشقي من تشاء وتسعد. mo kí bàbá mi kábíyèsí ọlọ́fà kábíyèsí o. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa kábíyèsí ẹ sọ bẹ́ẹ̀ dáadáa mo ti ń ṣe rí mo ṣe lónìí mo dárun mọ́ lọ́fà lójú ni mo wá pín à mo ní kábíyèsí mo ń lọ báyìí bàbá ní ibi tó yẹ kí n jòkó ni àmọ́ ọmọ mi ni ìbànújẹ́ rìn mí mọ́lẹ̀ Allahu Akbar. mo pe bàbá kẹ ọmọ mi ni ìbànújẹ́ rìn mí mọ́lẹ̀ níjọ́ mo ti fi jó lórí ọ̀dọ́ láti ráwọn hàn bí hàn mọ́ ó sì kápá wọn respect yẹ. sídọ̀f àbí kí ni má di àwọn àyà lójú. يا من له وجب الكمال بذاته. mo kẹ́yìn jòyè kábíyèsí ẹ má bínú ẹ dákun bọ́wọ́ ikú sèmọ́ ní sẹ́fí bọ́jú ẹ má bẹ dáadáa. فلذاك تشقي من تشاء وتسعد. bàbá wa bàbá wa kíbùlà ashraf fún gbogbo Ọ̀fà gbogbo Ọ̀fà ilé màmá yín la wà ẹ ǹlẹ́ ẹ kú ọ̀rọ̀ èèyàn ẹ kú ọ̀rọ̀ èèyàn. ilé màmá wọn àṣẹ musa àríyàn tí wọn jòkó wọn lọ́rọ̀ ní àwọn ọmọ pípi tí wọn ti bí yà wọn nù ni
ẹ kú ọ̀rọ̀ lé. ẹ̀kọ́ ọ̀rọ̀ lé. bàbá wa wakilul muslimin le housing officer sí mi àkọ́bí mi very dearest to my heart. mo kí yín púpọ̀. kì í púpọ̀. minister for special duty ó tó di mẹ́rin. وداي صبا فلقد أداك زمانه. mo wá kẹ́ bá Imam afúnṣù ní fàlàfíà. sọ wà láfíà. so but mighty Bẹ́ẹ̀ni. Salman min ali nabi gbogbo Ọ̀fà ó ti tásìkò tó yẹ kẹ́ ronú pé ẹ má fọjọ́ orí tírìtì yẹn mọ́ ẹ pé bọ́lọ̀ ń ṣe pé ẹ̀pẹ́ bọ́lá wọn bá ṣe pé. ẹ pè mí lọ́mọdé fáánù mo di bàbá mọ́ yín lọ́wọ́ lónìí o. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ agbọ́ lọ́fẹ̀ẹ́ni tó lọ lákàlẹ́bà nísìnyí. kálíbà nísinmi. mo kí yín púpọ̀. a kì í púpọ̀. bàbá wa ti ń mójú mọ́ṣáláṣí gbogbo yẹn bàbá wà wà. bàbá ti ń mójú central mosque nìyẹn wọ́n mo kí bẹ́ẹ̀ ni kí bàbá lè ṣà o wọ́n tó bí ya àlímọ̀ nù tí ń tà tẹ́lẹ̀ wa bàbá tó bí inú nù. وداي صبا فلقد أداك زمانه. Kájí Ibrahim. وازهد فعمرك مرا الأطيب. mo kí yín púpọ̀. a kì í púpọ̀. ẹ kú àìsàbòsí gbàrà tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀. náà fi fóònù wà mí ká tó náà máa bá a ṣe jẹ́ mo wá ní à mo ń travel bọ̀ ni àmọ́ ẹ máa kí lọ ẹ wo ibi tí wọn ò ṣàbòsí sí ẹ̀yin wá dé òkú mọ́lẹ̀ lẹ́ẹ̀fẹ́ agbọ́ sí òní rùn ni tí ò ní rùn ni. wọ́n kúrò pé èèyàn kú ni bàbá rí mọ́ náà ká béèrè ẹ̀ lẹ́yìn àfa tẹ́ ń lọ kírun lóru ṣètò ìjọ mẹ́jọ tẹ́ ń lọ èló lẹ́ẹ̀ pa ń bẹ̀ wọ́n. èló lè pa ń bẹ̀ wọn. ó ló kú wa ni. tí wọ́n lọ pa ni. bẹ́ẹ̀ lẹ́ ń pè mí pẹ̀lú ọ̀dà wọn ẹ̀ ní parun Àmín. ẹkún lẹ́yìn lẹ́ ń sun látijọ́ ẹ̀ ẹni lẹ́ ń joro kò ní túmọ̀ yín lórí. Àmín. èèyàn nílé tí o bá ti sẹ́yìn gidi mọ́ àgànná ló kù mbẹ́ ẹ gbàgbé ẹ ilé lọ jàrá ẹ wá ní akọni ọmọ ẹ ní olú ọmọ àsán bàrà lẹ́ ń bíjọ. lára àwọn ẹ̀rù ara àwọn ẹrù. tí wọ́n ń wò mọ́lẹ̀ yín náà lára lòun náà tún lọ yìí ló tún lọ yìí. kì í ṣe owó mo ti kálukú ó fi dá sí ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. nínú ẹ̀yin bọ̀dá rẹ tẹ wà láyé ń sìn tẹ̀m̀bẹ̀ láyé. tani lè fẹ́ lu tí Monsuru oyè tí àwọn tó fẹ́ lu òní họ tí ò ní họ. ẹ má bínú sà àwọn kò ẹ̀yin ni bọ̀dá àwọn rẹ pẹ́yìn ni. ara olùgbìdá yín ló lọ́rùn bẹ́ẹ̀ bá jágba àyàtọ̀ ọmọ ẹ̀yìn rẹ ń kú níjọ́ tí ò bá ní ẹni gbìjà rẹ náà kò yẹ kéèyàn lábúrò. bàbá wa wàlú sọ̀dín àwọn olùsọ̀lẹ̀hìn. bó o lọ ní ṣe bó o lọ wí. وداي صبا àwọn olùsọ̀dín Khalifatul Qadiri Imam wo Tijani bàbá wa Imam wa ń lè sa o. لقد Imam wa Isaac Ada. bàbá wa Fàwí bàbá wa ń lè àdẹ olóhùn yọ. olórí ọmọ kéwù Imam Misbahuddin àfàwọn ilé ọlá Imam wa ń lè sa o òwe mo kí ẹjọ́ tó lọ ọjọ́ tó lọ kí mo wá sọ gan ká máa lọlé. دعي الصبا. fákàdù ní wúlò àmọ́ ọlọ́mi ń wọ́ ọlọ́mi ká kí ló dé tẹ̀ ọmọọ̀sá ọ̀fọ̀ náà ló ṣe gbó wa ẹ jòkó دعي الصبا. ntí ìfẹ́ lọ ọbẹ̀ tọ̀. ìwú lọ wá ń sọ. wáàsí wáàsí. kí ni ń jẹ́ ọmọ èèyàn kí ni jẹ́ ọmọ èèyàn. àdékò padà kí ni ń jẹ́ ọmọ èèyàn gan kí ni jẹ́ ọmọ èèyàn gan-an. ṣé bá a ṣe dúró lọ́mọ èèyàn ni tí bá a ṣe dúró yìí ni. ìtàn tá a bá kọ níjọ́ mi èèyàn Allahu nìyá Akbar. kàmá anta fihi. ọmọ èèyàn rẹ ayé rẹ ayé rẹ. ipa tó o bá ti kó nínú ayé gangan ní tiẹ̀ òun náà ní tiẹ̀. ìyẹn wà lè lo 40 yóò sì kọ̀ tán 1000 years kalẹ̀ Allahu Akbar. ìyẹn wà lè lo 100 ọgọ́rùn-ún. ó kọ ọ̀rọ̀ sí ní pọ́dún márùn-ún tí ì parẹ́. tí ìparẹ́ kó tó lọ lukọ rẹ ò ti lọ. níjọ́ ayéjásá àwọn kí Alfa Hasan ọláwọ̀nyí da ẹ̀sùn spíkà kí n máa rújọ ọláwọ̀nyí ẹ̀sùn tàrí ẹsẹ̀yìn díẹ̀
ẹ jókòó ẹ káàrí jẹ mo káyìn ńlá ẹ ṣeun ẹ ṣeun. ẹ̀yin tẹ̀wọ̀n pé ruyin ò gbọ́dọ̀ kú tí kú rẹ̀ ń bà yín nínú jẹ́ tẹ̀wọ̀n pé ruyin ò gbọ́dọ̀ kú fúnra yín tọ́lá mi ń bẹ bẹ́yẹn gidi bá kú máa rẹ́rìn màá ló dáhùn lọ́wọ́ parọ́ ẹni ràn yín náà kọ́ wọn bí ṣe rí kò dẹ́rùn fa yóò wá chipa mọ́yà òun náà ló tún jáyé pé fúnra rẹ̀ yóò tún lóòdù ẹ̀ nítorí àìfẹ́ ṣèbàjẹ́ mo sọ lé wọn lánàá kápẹ́ ní olè lọ́nà ní kò máa jà ní ẹni tí ó kápá rẹ̀ ò sí lọ́fà yìí. Allahu Akbar. yóò wá lọ́mọṣẹ́ tí wọ́n train lábẹ́rẹ́ tààrà. bẹ́ẹ̀ni tí ó pọ̀. kò fógun jàlú yìí ó fẹ̀mí rẹ̀ ràlú yìí kalẹ̀ ni. adékòpọ́ndà kan ti débi náà tá a fẹ́ lálejò a ti gbàlejò tí sara wa. wa kun rajulan. nígbà ní kọ́lọ́pù ó nàró ẹni mọ́ mo ṣe fáàrí kò sí lójú máa kún ọká tó dẹ̀ karambà ní tẹ́ bẹ̀rù ọlọ́run ẹni tó wọ́sọ̀ kú dúdú lẹ bẹ̀rù. inni ataw ba'dahu yaquluna marra wa hadha al-athar. sókí Naam. ìwọ́n tó wà ń bí tó ń bẹ níbí. jẹ́ ẹni tí ó lọ tán torí parí ò ní lọ. tí ò ní lọ. ní dáadáa. ní dáadáa. ẹ sì wá lọ mọ̀ kó yẹ kó gòbè kó yẹn zu. ikú ó padà pa wá náà ni. ikú ó padà pa wá náà ni. gbogbo ń tá a gbójúlé ẹmu kó ń bẹ. ẹmu kó. owó ni mo ní ọ̀ọ́kù towótowó. ọ̀ọ́kù towótowó. ipò ni mo ní ọ̀ọ́kù tipòtipò. Bẹ́ẹ̀ni. agbára ni ọ̀ọ́kù tagbátagba. Bẹ́ẹ̀ni. àṣẹ ni ọ̀ọ́kù tàṣẹtàṣẹ. bọ́ọ̀kù ọlọ́àwọ̀ ọgúnlẹ̀ ọmọ ìyàgbé ara lójú kan náà. Allahu Akbar. àìmọye pírẹsidẹ̀ntì tí o máa ń tẹ̀sẹ̀ lẹ́ Nàìjíríà mọ́ nísìn ó sì ṣe ààrẹ rí láti bẹ́rí fún pọ́npọ́npọ́n ọlọ́ni jòkó síbẹ̀ yẹn jòkó síbẹ̀ o. máa wọ agbádá lásán kọ́ máa tọ̀ kọ́ máa tọ̀. kọ́ máa yí ọ padà kọ́ máa yí ọ padà. kọ́ máa lè wẹ̀ fúnra rẹ mọ́ ìwọ tiẹ̀ yọ nílé ìwẹ̀ kọ́ fọ́ lórí kọ́ dá lẹ́sẹ̀ kọ́ dá àmọ́ ní lẹ́sẹ̀. pa kọ́ máa lè wúlò mọ́ láyé rẹ̀. Allahu Akbar. wa kun rajulan inni ataw ba'dahu ọ̀fà wí ò gbọ́ ni. yaquluna marra wa hadha al-athar. Oyèlékè chẹ́ẹ̀kì ẹ̀kọ́ yìí ni ọ̀gọ̀rọ̀ ọ̀nà ọ̀bọ̀mọ́ o. kun rajulan inni ataw ba'dahu yaquluna marra wa hadha al-athar. ó kọ tiẹ̀ nù chẹ́ẹ̀kì. wa kun rajulan inni ataw ba'dahu yaquluna marra wa hadha al-athar. ìgbà tá yòǹbó ànábì ó sì jẹ́ ó dùn mí. sallallahu alayhi wa sallam. yòǹbó ó sì jẹ́ ó dùn mí. wa kun sallallahu alayhi wa sallam. rajulan inni ataw ba'dahu bàbá bí ọmọ sá o. yaquluna marra Omi tuntun gbogbo wa yín lọ kíkì, àti hadha àná mi. al-athar. jẹ́mọ́ ẹ̀wẹ̀ kọjú sí mi ń bí. kọjú síbí. mo fẹ́ máa lọ nìyẹn ọlọ́fà ara mi ń sẹ́ kan mo ní wọn ó dúró àsìkò tí n bá dé wọn ó tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni. wọ́n lé mi lóde sólówó ló kú ni mo ní kò lówó sòwò gbẹ̀mí olówó là gbẹ̀mí olówó là. ó jẹ́ káwọn olówó máa sùn kí wọ́n máa hanrun bẹ́ẹ̀ni. gbogbo yín páàkì ọkọ̀ dẹ̀nkù síta kan náà fẹ́ kú torí yín nítorí yín. ẹ̀yin ń sùn lóru ẹ̀yin lẹ́yìn sọwọ́ mẹ́wàá tí a bá sí àwọn èèyàn lẹ̀ pé wá dà wá láàmú lọ́fà wàláhì kálukú sì sá lọ Allahu Akbar. èmi lẹ́ni lọ lẹ́yìn kan lù mí kẹ́ mọ yíká bí àgbẹ̀ epo. irú òní kò sí èèyàn ńlá tí ò yẹ kó débì bẹ́ẹ̀ni. pátì ni pátì kọ́ ẹgbẹ́ ni ẹgbẹ́ ẹgbẹ́ kọ́ kọ́. ọmọ takuntakun Ọ̀fà ó kú ó kú. toríjọ́ tí ń káàkiri lóru tó gbé ìbọn kọ́rùn pé tí ó ṣe Ọ̀fà kó ṣe òun kó sí òun. kì í ṣe ilé fámìlì ẹnìkan ló lọ ó fi ìran bàbá tiẹ̀ lẹ̀ tí ń lọ sọ́lé ńlé ni. ẹ ti dẹ́ síbi ikú ti pé Ọlọ́run ní ipa ọlọ́run ni ò pa. mo kíyà lọ́jà ẹlọ́jà general ẹ̀ ní parẹ́. wa kun rajulan inni ataw ba'dahu. àwa táwa ń bí àwa ń lọ nìyẹn à ń lọ́nu. sáàyè tó pọ̀ Naam. ọlọ́wọ́ yín
kí ni yóò jẹ́ sábàbí ikú wa kálukú ò mọ̀ o. nkálukú ò mọ̀. a sì múra kalẹ̀. a múra kalẹ̀. bó o là á ṣe kú a múra kalẹ̀. a múra kalẹ̀. bó o là á kú sí a múra kalẹ̀. a múra kalẹ̀. à ń jayé lọ́mọ mọ̀ rárá àgbàgbé tí ń tẹ̀lé àti olùwà ńkọ́ńdọ́jọ́ kan. olùwà kóńdóńjọ́ kan. àfi kulli yawmin nahnu nalqa janazatan. bàbá wọn fà wí ọmọ ìdá àríkálàmù ìdá tí ń dà mí láàmú lóru wọ́n ń dà mí láàmú lóru. min kulli shay'in idha ìyẹn kọ́ amma shababu ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá ń bí mo fẹ́ bá yín sọ̀rọ̀. fazulmatun lil muhtadin. ọ̀dọ́ ọ̀fà ẹ̀ discover ara yín ẹ̀ ń gbáyé òkùnkùn. ẹ̀ ń gbáyé òkùnkùn. àwọn tẹ̀ ń tẹ̀lé káwọn bẹ́ẹ̀ bá ku ẹkú sófò ni Ẹkú sófò ọbọ̀ ni. ìjèrè lẹ́yìn mọ́tò. àbí. kálukú ó lọ wá ní tí ì sáyé tí o rẹ̀ fi sáyé ẹ̀. tí n bá fara gbakú fún lágbájá lẹ́yìn kó wá kíyà rẹ̀ tó bá níyà tó bá níyà. kò sí pa àtẹ̀lé jèrè lára wọn torí ká pé ní wọ́n ó jèrè níjọ́ tí sísun wa ti kú ta ló rántí ilé rẹ̀. ta ló rántí ilé ẹ̀. amma shababu fazulmatun lil muhtadin. ikú kí ló pa sísun wa. ikú kí ló pa á. La ilaha illallah. وبه ضلال الجاهل المتمرد. gbogbo wọn làdé gbogbo wọn jọ náà njọ́ náà. tí ẹ sọ ọ báyìí Wọ́n sọ ọ́ sísun wa ń báyìí. kọjá báyìí òun náà fi open bullet gbà ó. ta ló rántí ọmọ sísun wa lónìí. ta ló rántí ọmọ rẹ̀ lénìí. ẹ̀yin aláìmoore wọ̀nyí ẹ̀yin aláìmoore ẹ̀yin ìkà. wọ̀nyí. فاكمه بالصبر الجميل ودم على. ìdí àmì ti lọ aṣọ ire ti lọ ó ti lọ. ẹ lọ wọlé wọn bó ṣe rí. ẹ lọ wọlé wọn. ẹ̀kẹrin pọ́dún kan lánàá ọmọ kékeré ṣe é rántí ọmọ ẹ̀. ṣe é rántí ọmọ ẹ̀. èmi lè ń pariwo fún ta ni wà nǹkan mi bẹ́ẹ̀ ń lẹ́kùnsá ti lọ ó ti lọ. tọ́jú dídá lọ ó lọ. njọ́ ti di àmì nkọ́ka kú ní hospital tó kú sí ní ọ̀nà lámọ́dí. Lámọ́dí. La ilaha illallah. am mo ní ẹ sì ń wọkùnrin rán ẹ mú lọ títí ní hospital. sẹ́mi tó yẹ kó wà ní ládùúgbò fìtínà yìí ládùúgbò wàhálà nítorí tó yìí. kún fẹ́ kó wa tó fẹ́ àná ń kó wa gbọ́kọ̀ yípo lóru lóru. kò sí full hospitality kò sí fún wọn. èyí sí fún wọn. ìtọ́jú tó péye èyí sí fún wọn. president nàró nǹkan tó kù nu wọn náà nu ẹnìkan tó kù nù ti wọn sanni ní nínú. káàkiri ẹ jókòó ẹ jókòó. àti bí ẹ̀gá ndibú. irúlu wo la wà yìí tó ẹgbẹ́ àti olówó lẹ kà sí ẹ̀ka wọn tí ń fẹ̀mí wọn wéwu ẹ̀ka wọn sí. ẹ kà wọ́n sí. dá mi lóhùn. أما الشباب فظلمة للمهتدي. njọ́ tí a fẹ́ kó ọ̀fà lẹ́rú àwọn díẹ̀ mi àwọn aṣoríire àwọn aṣoríire. wọ́n tún lọ sùn ẹ̀wọ̀n nítorí ọ̀fà. Allah. wọ́n ní wọ́n ń dùnyàn sáfẹ́lẹ́lẹ́ tí o sì sẹ́yìn ẹ̀mbẹ́ njọ́ náà kí ìṣèyàn bẹ njọ́ náà. wọ́n purọ́ mọ́ wọn wọ́n sùn ẹ̀wọ̀n wọ́n sún ẹ̀wọ̀n. tájù dílà وبه bó ṣe tó wọ́n bì kan wọ́n gbà mọ́lé wọ́n gbà mọ́lé. àárẹ̀ rẹ̀ sì ló padà nù. Allahu akbar. àwárí kọ́mítì tí ò ní ẹja máa sáàtì fúnlé wọn ìwúlọ́mọ rẹ̀ lọ skul ìwúlọ́mọ rẹ̀ kọ́sẹ́ ẹ wá dà wọ́n lẹ̀ bí ọmọ ẹran Allahu akbar. tó bá yẹ ẹlẹ́rìí yẹn sọ́ọ́ de mọ́ ẹni bàbá rẹ̀ kúkú tí ò dáa sóònù ó náà tún gbé mọ́ àbí. ẹ jẹ́ lọ́wọ́ àti tí ò máa sọ lẹ́yìn kálukú ó máa sọ lé rẹ̀ nísìnyí. ẹ̀yin lẹ kú ní tí wọ́n jí kó lẹ́yìn kan náà tálíkà kó ké kan filẹ̀ ẹ̀yin lẹ jẹ́ yín ń ru ẹ̀yin lẹ ń gba abẹ́rẹ́ wákàtí kó kàn kan wíńdò yín lásán ẹ̀ ti dé dàjà kìámà. bẹ́ẹ̀ni. àmẹ́jì ń bẹ́yìn ọ̀dọ́ sọ̀rọ̀ kí n máa lọ ẹ̀yin ọ̀dọ́.
ẹ discover ara yín kálukú mọ̀ kó n lè ṣiṣẹ́ jẹun láyé òun àbí kẹ́ máa náwó òkè ẹ káwọ́ yín wálẹ̀ ebi ó pa yín. ebi ó pa yín. ìkáwọ́ tẹ káwọ́ òkè tẹ bá káwọ́ òkè fọlọ́run sánmọ̀ lówó ti máa rò dáadẹ́. ìsìtá bá sin olówó tó ìbòyìn lálòkù aṣọ kan bá a bá sin ara wa bẹ́ẹ̀ tuntun mẹ́wàá lára. Allah. ẹ̀yin lẹ́ni wọn bá yẹn sọ̀rọ̀ jẹ́jẹ́ mojoko. وبه ضلال الجاهل المتمرد. ẹ kọ́ ti síbi wọ́n ti ń jí ọ̀dọ́. ti ń jọ̀dọ̀. ó sọ kẹrin yín dáná ìmọ̀ kan. bẹ́ẹ̀ni sọ ń dáná ìmọ̀ kan. ó wà ní age of 45. 45. ọwọ́ 50. ọmọ rẹ̀ kan ti wá pé 30. 30. ọ̀tún wa lọ ń sọ̀dọ̀ ká èyí ń wò ní sẹ́ ọ̀ lè jèrè yín mọ́nù. ọ̀ lè jèrè lẹ́yìn wọn nù. ẹ sáré ní tẹ́ẹ̀fì tọ́jú ọmọ tọ́rọ́kọ́wọ́ tẹ́ẹ̀fì jẹ̀lẹ̀ yín ọ̀dọ́ fàwa kà sí lójú ẹ̀ tí ò mú oore. àwọn tó kú sójú náà gan kí ni ẹ fi san wọ́n lẹ́sàn. kí ni ẹ fi san wọ́n lẹ́sàn. ká tó wẹ̀yìn slippers lásán yìí. èmi ni wọ́n ṣe. Mama. أما الشباب mo ti tún yìí àbí gbọ́ lójú ni. فقمه بالصبر الجميل ودوم على. ẹ̀rù gbọ́dọ̀ bá ọ́ tí mo dìdáyé lónìí kì í ṣẹgbẹ́ ọjọ́ orí rẹ̀ mo kàn fẹ́ lù ọ́ díẹ̀ ni kọ́ mọ́ lọ tàkìtì. صوم الجميل فإنه كالمبرد. ó lóyún tẹ wá ń bí lónìí ẹ̀yin ọ̀dọ́ Ọ̀fà iṣẹ́ ni ẹ lọ sí ẹ má jalè o ẹni bá jalè àṣírí rẹ̀ ó tú. àṣírí rẹ̀ ó tú. tí Monsuru bá lọ kọ́ lónìí wọ́n mú wọn wà ní ó jalè rí àìrí rẹ́kọ̀dù èyí o ó le kò le ó lọ sẹ̀mẹ̀ ó sàárù ó ti wí baro ó wà tí bàmọ́ yà ó mọ̀ kú sínú ilé ara rẹ̀ ẹ̀yin torí yín ò pé wọ̀n ẹ̀ bẹ́ẹ̀ bá kú òkùbí tí wọ́n tẹ́tẹ́ ọmọ yín ò máa gbé bẹ́ẹ̀ sì rówó lẹ̀ ń jẹja lẹ̀ àsàmú àkéṣe àwọ̀ òkùnkù tẹ́ kọ́ ọmọ yín sí orí ibùlẹ̀ fi ń ṣe o. Allahu Akbar. ọmọ sì ni olóńkà tẹ́ fọmọ hápára àmọ́ iye ọmọ tẹ́ bí ẹ̀ǹbíkúbi àtàwọn obìnrin alábẹ́ òsì kò sọ́kùnrin tí wọ́n lè sùn lẹ̀ fún. ọ̀yẹ̀yẹ̀ ń yẹ̀yẹ̀ ọ̀yẹ̀yẹ̀ ń yẹ̀ sakasaka bìdí ya ń ya kẹ̀kẹ́ tó bàjẹ́ olóògùn. فقمه به. àwọn àdògán. òsíkì tí wọ́n lè tó sí àtìgé eléèfé àtìgé olóòórùn gbogbo ẹ̀rọ àdògán òṣìṣẹ́ ń gbé káàkiri. bọ́ọ̀lù àwọn ìmọ̀ fẹ́ jẹ bọ̀. فقمه بالصبر الجميل ودوم على صوم الطويل فإنه كالمبرد. bí aago méjì àbòrú lèmi rẹ̀ ń jọ ń fà. واكفف لسانك. ó lẹ́yìn ọ̀dọ́ Ọ̀fà. ẹ̀yin ọ̀dọ́. ẹ sinmi ẹnu yín ẹ má torí ìbò dọ̀fàrú. ọ̀rọ̀ bókibókì ẹ sinmi bókibókì yín ti pọ̀ jù. ó ti pọ̀ jù. ẹ ràn tẹ wá rán òkóbó yín ò bọ̀ ta ni ó bọ̀ ìbọ̀kúbọ̀ ní ń bọ̀. ìbọ̀kúbọ̀ ní ń bọ̀. òkóbó obìnrin atẹ́tì kó máa bọ̀ kò léyìn ń bọ̀. òkóbó yín ò bọ̀ ta ni ó bọ̀ ìbọ̀kúbọ̀ lẹ́ ń bọ̀ káàkiri. ìbọ̀kúbọ̀ lá ń bọ̀. àwọn alọ́lọ́njọ́ mo sìn ọ̀sán mi ìwọ́tọ̀ ọ̀tọ̀ tiẹ̀ ọmọ ọlọ́mọ ni ó sìn ọ. ọmọ ọlọ́mọ nù. ọdùnkú ọmọ ọlọ́mọ. tọ́ba tiẹ̀ rọ ọmọ ọlọ́mọ ń tòsí gan tí wọ́n lọ ju ọ́ nù. kí lẹ provide fọ́la. kí lẹ tọ́jú kalẹ̀ fọ́la. àgbà ní ti ń dé ọ sì wà ní 50 ọdún fọ́gò lórí. ọdún fọ́gò lórí. orí rẹ burú ni orí tó bá da ọ lè jẹ nǹkan mọ́. bẹ́ẹ̀ni láàdọ́ta ọdún. wọn ò dá mi lóhùn. ọkọ ọkùnrin wọn lọ. ọ̀rọ̀ lẹ́nu wá sọ̀kẹ́ ọ̀rọ̀ náà sì lẹ́ ń gbọ́. bóyá. عن فضول كلامه. ẹ má tó ní tẹ̀lé jẹ́ ẹ má fi ọ̀rọ̀ túlù Ọ̀fà. ẹ má fọ̀rọ̀ túlù Ọ̀fà. gbogbo ẹ̀rọ alágbèéká yín gbogbo nǹkan burúkú tẹ́ fi invite olè wá nùlù àṣírí yín ó tú. àṣírí yín ó tú. àtẹ̀yìn àlejò tá a gbà
tẹ́lẹ̀ wá sòwò ńlẹ̀ tẹ́ ń jà wá lólè tẹ́ ń jà wá lólè. Ọlọ́run ní bòyìn láṣìírí. Ọlọ́run ní bòyìn láṣìírí. وحفظ حفظ الجوهر المتبدد. ẹ sọnù yín bí wíkúwí ìlú Ọ̀fà ga kọjá kẹfẹnu wó lọ. واجتهد جفونك. wá wò ó ẹ̀yin ọ̀dọ́ ni n bá sọ̀rọ̀ wá rẹ ojú rẹ ńlẹ̀ ilé tàn lọ́wọ́ ń jí ara ẹ̀hún bí ẹ pa ọbọ̀ tún kú ọ̀lẹ́kọ̀. ọ̀lẹ́kọ̀. déédéé tó fi àpò bo wíńdò lọ́jọ́ orí rẹ ní kẹjẹbú ni ọlọ́kọ́ sọ̀rọ̀ plan tó ń di ká àlá ni ọ̀wọ́ ẹ̀dọ̀ tó ìkú ni. Allahu Akbar. èrò rẹ ti gùn jù sí ọwọ́ rẹ lọ ọ́ sórí ibú kàn ọ́ sórí ibú kàn yín. fúláàtì káwa fi bẹ̀rẹ̀ bàbá kọjú sí mi kọjú sí ọ ni àti wàá là ń jà pọ̀ yàrá kan asan ló bọ̀ là ń jó mọ́ra wọn ó yà wọn tó sọ faranda di pálọ̀ ní bàbá mi ó sà tún gé mọ́ kọ́lọ̀ tó ní ká máa kọ́ ẹ́stéètì ká ẹ̀yin ọ̀dọ́ Ọ̀fà tójú yín fẹ̀ ẹ lọ rẹ ojú lẹ̀ jí àrò ẹ̀ tẹ̀ ń lọ ìfúnpá rẹ̀ ò lè ga pa ọ̀gbẹ́kú ni torí tọ́lọ́hún fún ọ lọ nílé káwọn wá wọ́n tún fún ọ nílẹ̀ bàbá rẹ̀ ọtún tà ọkàn kó búlọ̀kù kọ́ mọ́ méjì bọ́ọ̀ tiẹ̀ ń já àgbà náà mọ́ méjì lónìí empowerment wọ́n fún ọlọ́kadà ọ̀tá lójú aago ọ̀ọ́dẹ kú olólòsì ẹnu yín wá búlò tán bí sanlẹ́sà mọ́tò. dandan kọ́ nìyẹn àfa wa Imam Hamza bẹ́ẹ̀ bá ní ìjìyàn wọ́n náà jẹ fufu ó jẹ fufu lọ́ọ̀kan ni ẹnu ẹ̀ lọ́ọ́ tí wọ́n pé fufu lọ ń jẹ. ìwọ tó ń jẹ nìkan lọ́wọ́ mọ̀. àbí méjèèjì kábẹ́rẹ́ sí ni àtẹ̀gẹ́ àti su ẹ wá ń wá su ká ẹ wá dolè ẹ̀yin ọ̀dọ́ Ọ̀fà ẹ wá ń ranjú ká. ẹ ranjú kiri. ẹ lọ bí ìyàwó ẹ ń fi ọmọ àtògbé wa ẹ fi ń ya fọ́tò ṣé yóò bá yín lọ lé ni. ṣé yóò bá yín lọ lé. mọ́tò tó dìmọ́ lọ́rùn tó yàtí wọn sá ọ̀pàkà lẹ́yìn kọ́ ọmọ ìwó kọ́ ọmọ rálẹ̀ mú lóru kò lè bọ́ ọ lọ lé. lè bọ́ ọ lọ lé. ó kù sẹ́jú kan. أنا حرام وقتني. ẹ̀yin ọ̀dọ́ Ọ̀fà ní bá sọ̀rọ̀ ẹ lọ discover ara yín. bẹ́ẹ̀ni. àwọn míì ń bó gini sọ́ọ̀mẹ̀lì wọ́n sì lówó. ẹ wá ṣiṣẹ́. ẹjọ́ pọ́n tí ń sọ ẹ̀yin náà lẹ́yìn mi. ẹ̀yin náà lẹ́kún bẹ́ẹ̀. bẹ́ẹ̀ yẹn ń kọ́lé ẹ fẹ́ kó àṣàyè kó wọ́fà wọ́n pa yín dànù. bẹ́ẹ̀ yẹn bá ń kọ́lé ẹ gbéra yín lọ́kadà mẹ́ta ẹni kó tún sanwó lẹ̀ ilẹ̀ tó ṣàgbàro kó tó rí. ẹni bá ṣeré fúnlẹ̀ kó wá bá mi. ń sùn débi tí ò lágbà. sẹ́yìn lẹ́ni. wọ́n fẹ́ jọ rẹ sùn. ẹ̀yin ọ̀dọ́ àní lórí ilẹ̀ hospital mi kan ọmọ kémi náà jẹ ni mo wá nílẹ̀ dábàá dé dábàá gbéra wọn lọ́kadà mẹ́ta ọba ní wọ́n da àwọn òṣìṣẹ́ láàmú. táwọn kẹ́ mọ ṣẹ́ ń bí mo kàn lẹ fóònù méjì ni mo bá pẹ́ mo pọ́ mi méjèèjì mo ní mo fẹ́ fún yín lóúnjẹ jẹ ẹ ti lù yẹn ti pẹ́ ọwọ́ ń hun yín. nílùú Ọ̀fà yìí lẹ́yìn ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ bèbè ṣùáì ẹ wá níṣẹ́ ẹgbẹ́ olówó lára mọ̀ ń bẹ ẹgbẹ́ kìnnì kan ń bẹ ẹgbẹ́ kílà wọn adaṣọ níjọ ẹ̀yin wá dá ẹgbẹ́ jọ́ìntì lẹ̀ pé ẹ máa kọ lẹ́tà pé ẹ máa para yín ẹ wá ń jà lójú ọ̀sán ẹ ń sára yín ládàá ẹ ń lera yín ká ẹ ń jà fún pé supremacy ẹ fẹ́ mọ junction tó lágbára jù tẹ́ bá fẹ́ lágbára ẹ lọ kọ́lé sí GRA kì í sì kẹ́ para yín ẹ wá ń lé akálágbó ìfúnpá wa ga àtẹ̀yìn àtàwọn alátìlẹyìn yẹn kan àbùkù. jọ́ǹtì wo lẹ̀ ń dálẹ̀. ẹ̀yin ìlú lẹ̀ jókòó yìí ọlọ́wọ́ yín ẹ̀yin ò sẹ́bẹ̀ lẹ́bi di lọ́ọ̀yà. jọ́ǹtì wo lẹ̀ ń jókòó lẹ́yìn kẹ́ mọ̀ kàwé. àwọn ọ̀dọ́ Ọ̀fà wa ń kọ lẹ́tà síra wọn àwa ṣe àgbákò tó ga jù Ramadan tó lọ yìí wọ́n sì ń bẹ ara wọn lórí inú àwẹ̀. fa. ẹ wà níbí ara yín wà níbí. ara yín bẹ́ẹ̀ ń bí. bàbá ẹ kábòjì bàbá Jaiye ara yín wà níbí. ara yín bẹ́ẹ̀ ń bí. bàbá sì lẹ̀ sí ń bì nísìnyí wọ́n gbé wa tí ń rí ọlọ́kan nísìnyí. bẹ́ẹ̀ni. ẹ̀ ń ṣe rádaràdá káàkiri olówó ń sọ̀rọ̀ olówó olòṣì sọ̀rọ̀ olòṣì. bẹ́ẹ̀ni. èyí káyìí mìíràn tún ṣe bí wèrè. iṣẹ́ tẹ kọ́ ti tó yín jẹ èyàn ti pọ́ táyà lọ́fà tó kọ́lé. ọ̀kadà ti kọ́lé. o ti kọ́lé ọlọ́kadà. empowerment ojoojúmọ́ ojú agbolẹ̀ ti ń ta. wọ́n fún clipper. odò
ó jagun náà ti gba ní kó máa lọ nílẹ̀ kó dowó ẹ̀ wá ń ta ohun kan ẹ̀ wá lẹ̀ kú olólòsì kí ni sẹ́yìn ọ̀dọ́ ọ̀fà discover ara yín ẹ̀ mọ̀ tẹ́ ẹ lè ṣe jẹ́ àbí kẹ́ lọ́ máa kan géètì ilé olówó tí o bá sí lẹ́sẹ̀ fọ́lé rẹ ni. fọ́lé ẹni wọ́n fún wèrè ní clipper ó lé léyìí ó lé láyàn. gbogbo nǹkan burúkú lẹ̀ ń ṣe. ẹ̀ ń ṣe. àwa ń lọ nìyẹn o. bihalali ma. èyí tí ń sọ yìí àwọn tí ń lò yín yóò máa dùn án kó jẹ́ àjọjà. kán jẹ́ àjọjà kán jáde kán jáde. ká pàgbó fún wa. bẹ́ẹ̀ni àjọjà. èmi lè sọ̀rọ̀ mo ní media power. bẹ́ẹ̀ni ṣé bẹ́ẹ̀ kọ́ àwọn lè ṣagídí ìgbà tí màá fọn rere wọn bí ọ̀nà 15 ayé oṣù ẹlòmí. ayé oṣù wọn ayé oṣù wọn. jáde ọ̀ní lágbájá ló rán ọkọ máa dọ̀fàrú kí n fàgógó sọ kọ́ mọ̀ pé nǹkan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá tiẹ̀ kóra yín jọ bàbá ọ̀fà táwa gbọ́njú bá alájà hasan àtẹ̀ntẹ̀ tó ju àlọ́ àtàwọn àtàjọ jẹ́gbẹ́ ìrọ̀lẹ́ ni ẹ máa jòkó olóko ó tòkó dé bíríkìlẹ̀ ó ti ibi tó ti mọ lédè wọ́n ti dé wọ́n á jòkó ńrọ̀lẹ́ wọ́n máa kán mọ̀ràn dọ́wọ́ mọ́gíríbì ìyàwó olúkálùkù máa pè é wá jẹun èwo lẹ́ ń ṣe dòru ó lè. àwa ń jà sí olórí ẹ tó lè pààyàn jù ní ó jàlágà ẹ wá ń jà ẹ wá ń sára yín ládàá àwọn tí wọn ní ẹ máa para yín àkọ́bí wọn dà tó mú dà lọ́wọ́. parí ẹ. Asalatu ala nabi karim. Salatu ala nabi karim. Sallallahu nísìnyí báyìí. Sọfí ọtí dí mi lójú. Bó lọ wí. Wàdí ìsìnbá àwọn ọmọ ìyá Hamadu sọ́bìrà. Ẹ dáhùn lóye ìjòkó. Ẹ jẹ́ ìjọ ọ̀rọ̀ fa ni mo sọ ẹ̀. Èyí tí ò bá rí bẹ́ẹ̀ sọ fún mi. Ẹ̀yin tí ẹ ń kó wọn ká. Ẹ lọ wọ́n náà bí wọ́n ṣe níṣẹ́ lápá. Iná. Ẹ kó bẹ̀ yẹn kí ló tẹ̀ pọ̀ bẹ̀. Tani jáde fóònù. Kí n pọ́blẹ́mù yín tí o bá kọ́ ẹ́ńjìnì wa wà ní sinpa ni. Ẹ tí o bá sọ wá kí omi kókó bẹ̀. Rẹ̀rẹ̀ nídìí ìsásùn. Yóò di ẹran nù. Wàdí ìsìnbá ọmọ. Tọ́ba lè léyìí, àfa mi. Àwọn ọmọ burúkú tí ń wí ìjẹun lójú agbo yìí. Ramadana tó lọ yìí, a fẹ́ ṣe sìkọ́tọ̀ ní wàásì. Mo kàn lẹ fóònù méjì, olórí ọ̀dọ́ gbọ́dọ̀ wà. Olùbàbà mi kí ló ṣẹlẹ̀? Ọlọ́run kan da wàásì lú lọ́ba yìí. Ṣé ẹ rí i? Ó wá páàkì ọkọ̀ sọ́dọ̀ bàbá wa lálé, màsíìn sí lọ́dọ̀ bàbá wa lálé. Àbá tí ń ṣe góòlù gbà kan ó wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́. Ṣé ti fojú kan báyìí? Èrò ìbà. Láti jọ́un tá a fi pariwo àṣẹ ẹni kan ta fèrèfèrè. Ẹni tí wàá ń jí kọ́fù òtòrò. Ẹ lọ́ máa líle ní sófọ́ọ̀lì bàbá rẹ rí. Kàbúrúkú yìí. Ìdí èyí ẹ̀yin ọ̀dọ́ mo bá sọ̀rọ̀ lónìí. Kálukú ẹ lọ ọmọ tẹ́ fẹ́ ṣe láyé. Ibi tẹ́ fọkàn sí ìwọ̀n ẹ̀ lórí omi pọ́n bẹ. Ẹ̀gbọ́n àjọ ni wọ́n bẹ́ẹ̀ pọ́n mi bẹ yóò jò. Wọn ò sì rẹ́dà ti tọ́jú ilé ẹkú tán kú ni wọ́n mọ̀ sí. Bẹ́ẹ̀ sàárẹ̀ wọn nípa gbọ́ o. Jàmáà wa. Ẹ jẹ́ ìtọ́. Ẹ̀yin ìlú lẹ́jọ́ kọ́ yìí. Ẹ̀yin bàbá. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rán yín sí ẹ̀yin tán ẹ̀yin ìjòyè tẹ́ bá bùyàn ní amúgbó níjọ́ gbogbo ló sì túká mọ́ lórí. Kẹ́tọ́ àti báyìí lọ́ọ̀kan. Kálukú ó sì máa họ lọ. Ní ẹbí máa bú ẹ pé alóṣòmọ́sù abẹ̀rẹ̀ mọ́tò ojú rin ní ẹ ti mú níjọ́ kò wá sí agbolétò ní gọ́ọ̀mẹ́ntì house báyìí.
ilé ìjọba àwọn ọmọ àṣẹmọ́bì wọ́n wà wọ́n tún táì wọ́n àwọn fìlà lọ ní fìlà nídà àwọn ìbádùn àfọ̀nsẹ̀ wà sí èyí fún gbogbo ọgbẹ́ bá sì nílò tó àgbo. ẹ jọ ṣèbí bàbá wa láwọn yín state policy wà òfin tí state yóò ṣe. ìlú kọ̀ọ̀kan gbọ́dọ̀ lófin tiẹ̀ tó pé state òfin ti ìlú wa ni òfin ọ̀fadà tó dín ọmọ burúkú yìí. ẹ implement ẹ ní báyìí lọ gbọ́dọ̀ wá pocket law ẹlẹ́mì kí ni advocate bí yín ló kù. bẹ́ẹ̀ni. torí mo ṣe kéèsì dójú àmì gbogbo ẹjọ́ wà lọ́pọlọ mi. kò wá sí òfin ẹ gbọ́ kókó nkankan skunk fona gao wọ́n wá display rẹ̀ báyìí. bẹ́ẹ̀ni ó pàtẹ rẹ̀. kò wá sígbà tẹ́ ẹ bá tà tẹ́ ẹ bá ti forí bú nǹkan ọjà yín ò lè tà. ọjà yín ò lè tà. tó o dọ́dọ̀ àwọn tẹ́ńtà kẹ́míìsì tó o bá ti close láago 11 àbọ̀ fona gao ni wọ́n fẹ́ tà wọ́n. bẹ́ẹ̀ni n ti ń ta nǹkan mìíràn. n tẹ́ ń tà lọ́wọ́ nù. àwọn mú kan lọ́wọ́ nísìn tí wọ́n bá ti mú ta ẹ wà máa gbá létí kó tó gbọ́ rẹ̀ wọ́n wà máa gbá ní etí tẹ́ bá gbádùn ní mẹ́jọ àní lágbájọ àní. bẹ́ẹ̀ni o ti gbé Colorado nù. Hello. tó bá gun ọ̀kadà tó bá nalẹ̀ bẹ́ẹ̀ bá máa nà ọ̀kadà tó gbámu kò ní fi ilẹ̀ yóò tún máa rẹ́sì ẹ̀ mọ́lẹ̀ lẹ̀. yóò máa rẹ́sì ẹ̀ àfikẹ́ lọ wá kùmà o ti gbé láòdù nù. ibi tí ó dé dúró ni. ما في الحياة في الحياة بقاء أي سادة ما في الحياة